tọ́jú tó jẹ́ mi nìkan ṣoṣo náà ni èmi nìkan ṣoṣo ni èmi ni mi ò dára mi ò lẹ́bí mi ò léèyàn mi ò léèyàn mi ò léèyàn mi ò léèyàn mi ò lẹ́ni kankan àwọn tí mo ní ni wọ́n dúró yìí tí mo rí o bí mo ṣàlẹ̀ bí mo lẹ́gbọ̀n mo láwọn èèyàn ọlọ́run o ọlọ́run 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 ṣàánú fún mi ṣàánú fún mi ta ló lè gbà mí ta ló lè gbà mí lè gbà mí lọ́wọ́ ayé àfi Jésù Jésù Olúwa Jésù Olúwa Jésù Olúwa ló lè gbà mí ó ti ṣẹ́gun ó ti ṣẹ́gun oṣó ó ti ṣẹ́gun àjẹ́ ó ti ṣẹ́gun ayé kí n má bẹ̀rù ọlọ́run ìwọ náà ló sọ bẹ́ẹ̀ ìwọ náà ló sọ bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tó ti pẹ́ lónìí ọlọ́run bá lè fòpin sí jẹ́ kí n 1.5 million 1.5 million ẹ ṣé mo dúpẹ́ 1.5 million ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ara wọn torí ẹnu ló ṣe tó bẹ́ẹ̀ 1.5 million ọmọ ìlà wọn sẹ 100,000 naira. 1.5 million 47,000. 1.5 million 47,000. 1.5 million 47,000. God bless you. ẹ ṣé o tẹ́ ẹran bàbá lọ́wọ́ tábà ti wọ 2 a kò lórí ètò àwọn ẹlòmínú ò máa ṣe lọ ẹ ṣé ojú òní tí thank you so much bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o ẹ ṣé ẹ jẹ́ kí n dọ̀bálẹ̀ kí n kí wọn ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run á bùkún yín ọlọ́run á bùkún yín ọlọ́run á fi ọ̀pọ̀lọpọ̀ fún yín kọ́kọ́ ò ní ṣe yín ẹ ní ṣàìsàn ikú ò ní jí àwọn èèyàn send sí yín lọ ní o 1.560 1,560,000 ẹ ṣé mo dúpẹ́ 1.564 ẹ rí wọn dáwọ́ dúró 1,564,000 dáwọ́ dúró ẹ ṣé mo dúpẹ́ gbígbéga ni Olúwa ju àwọn òkè lọ gbígbéga ni Olúwa ọlọ́run mo gbé yín ga mo gbé yín ga mo gbé yín ga mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń nawọ́ sí mi tẹ́ ò fẹ́ kí n kú tẹ́ ò fẹ́ káwọn èso mi kú tẹ́ ò fẹ́ kí ìdílé mi parun tẹ́ ò fẹ́ kí n kákùrún bí iṣu ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run máa bá mi bẹ́ẹ̀ ni ọlọ́run máa bá mi pẹ̀lú yín ọlọ́run á máa pẹ̀lú yín nínú ẹ̀mí á pẹ̀lú yín nínú ara ọlọ́run ò ní fi yín sílẹ̀ bàbá ò ní fi yín sílẹ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run ìyanu oníbàwọlẹ̀ ti tó Olúwa ọlọ́run gbogbo ayé ẹ tóbi tó gbogbo ayé kò lè gbáyé gbogbo ọ̀run kò lè gbáyé Olúwa ẹ tóbi tó ọlọ́run mo gbé gíga fún yín mo gbé títóbi fún yín ọlọ́run ẹ ṣé ọlọ́run mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ mo fi ọlọ́run mo fi dúpẹ́ ọlọ́run fẹ́yìn èèyàn ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ orí pé láì bá sí titi yín ni ò lè dá ohunkóhun ṣe a ní kò bá sí titi yín a ò lè ṣe ohunkóhun ọlọ́run ìyanu ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ó ní yíyára yín kúrò ní ọ̀dọ̀ mi ò lè dá ohunkóhun ṣe ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọlọ́run mo bẹ̀ yín ọlọ́run mo bẹ̀ yín mo fọpẹ́ fún yín mo fi yín yàrá yín kúrò lọ́dọ̀ mi ó ní ò lè dá ohunkóhun ṣe lè dá ohunkóhun ṣe ó ní kò sí wéjú àánú bẹ́ẹ̀ ni ló sọ bẹ́ẹ̀ ó ní tó o bá ní à bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni o ó ní ò lè dá ohunkóhun ṣe lè dá ohunkóhun ṣe ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ní yẹra yín kúrò lọ́dọ̀ mi ọlọ́run ẹ ṣé lè dá ohunkóhun ṣe ọlọ́run ẹ ṣé departing yourself from me you cannot ọlọ́run 1.584 1,584,000 1,584,000 bá ti pé bí 2 million apple bí náà bá ti wọ 2 million sí ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ bá mi dúpẹ́ fún yín o ọlọ́run mo dúpẹ́ o mo dúpẹ́ tọ́lá iná ò fi wọ́n sílẹ̀ ẹ ò fà wá náà sílẹ̀ pẹ̀lú ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣé mo kí yín pé ẹ ṣé mo tún kí yín pé ẹ ṣé ọlọ́run ẹ ṣé. bàbá ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ ṣé ẹ jẹ́ kí n kí wọn
ẹ jẹ́ kí n kí wọn ẹ ṣé ọlọ́run á bùkún yín, bàbá á bùkún yín, ọmọ á bùkún yín, ẹ̀mọ́ á bùkún yín. Ọlọ́run mo dúpẹ́, 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 ọlọ́run mo dúpẹ́. Ẹ̀yin yìí mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé, ẹ jẹ́ kójú kó tì mí, ẹ jẹ́ kó béèrè pé ọlọ́run mi náà ti ẹ̀ dá. Ọlọ́run ẹ ṣé o, bàbá ẹ mo dúpẹ́ o, ọmọ mo dúpẹ́ o, gbogbo ẹ̀yin tẹ́ náwó sí mi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ẹni wówó tì ẹni ò ní wówó tì ẹni wówó tì gbogbo bẹ́ẹ̀ ṣe náà Ọlọ́run máa fọpọ̀ rọ́pò, Ọlọ́run máa fọpọ̀ rọ́pò. Ọlọ́run ìyanu, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì bá mi bùkún ènìyàn padà, Ọlọ́run bá mi bùkún wọn, bàbá bá mi bùkún wọn torí wọ́n ṣe èyí, Ọlọ́run bùkún wọn. Tàbá rí ohun kan táwọn náà ti ń retí lọ́jọ́ tó ti pẹ́, Ọlọ́run ìyanu torí gbogbo nǹkan kọ́ lówó, àwọn náà lè ní nǹkan tí wọ́n retí wájú rẹ, wọlá oore tí wọ́n ṣe yìí, Ọlọ́run bá mi ṣe fún wọn kọ̀ọ̀kan, bàbá bá mi ṣe fún wọn, ọmọ bá mi ṣe fún wọn, ọmọ bá mi ṣe fún wọn. Ọlọ́run ìyanu oníbi ayé àti ọ̀run bá ti kọjá lọ, oníkékeré náà rẹ kò ní lọ láìṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run èpè, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì gbogbo àtọ́ nọwọ́ sí mi, Ọlọ́run bá mi bùkún wọn, bá mi fọ̀pọ̀ rọ́pò fún wọn, bá mi dùn wọn nínú, bá mi pa wọ́n lẹ́rìn àjò. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo sì nílò àánú, mo sì nílò àánú, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi sí ẹjọ́, ẹ ṣàánú mi, ẹ má wò mí ràn ẹjọ́, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń wò mí ẹjọ́, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi torí Ọlọ́run. Mo bẹ̀ yín ní, mo bẹ̀ náà ò ní fẹ́ iná sílẹ̀, kò ní fún ọmọ yín sílẹ̀, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Bàbá wà ní 1.6 million. 1.6 million naira. 1,606,000. That's 1.6 million. 1,606,000. Bàbá ti kọ́wọ́ 2 million nírọ̀lẹ́ yìí. Àpò olùrẹ́fẹ́fẹ́. Ẹ̀yin tẹ̀ ń ràn wọ́n lọ́wọ́ ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ṣé o. Ẹ ní bá wọn tọrọ o. Ẹ ṣé o. Ẹ ṣé o. 1.606. 1.606. 1.665. 1,665,000. Ó ti ń lọ 2 million. Ẹ bá ń pàtó fún Jésù. Hallelujah. Ẹ bá ń pàtó fún Jésù. Ẹ bá ń pàtó fún Jésù. Inú mi dùn pé bàbá ríran lọ́wọ́. Ó ti ń lọ 2 million. Ó ti ń lọ 2 million. Ó ti ń lọ 2 million. 1.670. Ó ti ń lọ 2 million. 1,670,000. Inú mi dùn. Ọjà ni mo fẹ́ máa ta, ẹjọ́ ẹja mo fẹ́ máa ta ọjà ní, mo fẹ́ máa ta frozen food kí n gba ṣọ́ọ̀bù kí wọ́n á ṣí kó tóbi, àwọn èèyàn máa patronize mi, wọ́n máa bá mi rà, màá lè fi máa gbọ́, kò ní jẹ́ pé màá tún wá ń jọ mi, màá tún máa dà yín láàmú, tàbí màá tún máa ní kó gba owó fún mi mọ́ tí n bá ti ń tajà, tèmi náà rówó bẹ̀, tí mò ń rere, tí mò ń tọ́jú ọmọ, tí mo dẹ̀ ṣètò Ọlọ́run, mo mọ̀ pa máa pọ̀ sí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ ṣàánú mi, bẹ́ẹ̀ ni màá ibẹ̀ láti wà. ẹ ṣàánú mi, Yeah, God bless you, ma. Ẹ rí ọwọ́ Ọlọ́run ojú òní tí yín. Mọ́mí yẹn láwọn send 50,000. Now a wà ní 1.7 million báyìí. 1,700,000. 1,700,000 naira. Mo bá yín yín lọ́hùn. Mo bá yín yín lọ́hùn. 1.7 million. Ṣó gbé dáadáa. Mo bá yín yín Ọlọ́run. Mo bá yín yín Ọlọ́run. Ṣó gbé. Bàbá wà ní 1.7 million. Mo bá yín yín lọ́hùn. Mo bá yín yín Ọlọ́run. Mo bá yín yín Ọlọ́run. Hello, ma. Mi ò lẹ́ni kankan, mi ò lẹ́ni kankan, àtẹ̀yìn náà ni mo ní, ẹ ṣàánú fún mi, 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 ẹ ránú sí mi, ìgbà mo dúpẹ́, mo dúpẹ́, ọmọ mo dúpẹ́, kò jẹ́ kí n ṣe lásán, kò jẹ́ kí n wọ́n lásán, kò rán àwọn ènìyàn sí mi. Bàbá ti síìkì rí, bàbá ti síìkì rí, ẹ̀sán tó ṣe yín. Ara mi ò yá, wọ́n pè mí lápèta, mò ń pọ̀ ẹ̀jẹ̀ nímú àtẹnu. Láti ìgbà náà lára mi ò ti yá tí mi ò ti lè ṣiṣẹ́ mọ́, mo wá fẹ́ máa tajà, mo nílò owó tí mo lè máa fi tajà, mo nílò ìrànlọ́wọ́ àti àánú tí mo lè máa fi tajà. Àmín, àmín. Àwọn náà fún yín 50,000 ní o. ẹ ṣé máa, ẹ ṣé mọ́ blessing á máa pọ̀ sí, ẹ ṣé mo dúpẹ́, ẹni wówó tí o ẹ̀rọ àánú gbà, ẹ ṣé mo dúpẹ́, ẹni ẹ ṣé o, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Okay, ma. Okay, ma. Okay, ma. Okay, ma. Okay, ma. Ẹ ṣé mo dúpẹ́. Okay, ma. Tó bá dalẹ́ ma, tó bá di náà ma. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo ẹ̀yin tẹ́ náwó sí mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo bẹ̀ yín, mo ṣì nílò àánú àti ìrànlọ́wọ́ yín. Yes, mommy, thank you. We love you too, ma. God bless you, mommy.
Yes, mommy. Yes, mom. We love you, ma. Thank you, ma. Yes, ma. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣàánú mi, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin náà ẹ ráàánú gbà. Tá bá ti wọ 2 million, máa kọ́kọ́ kò mí 1.731. 1,731,000 naira. 1,731,000. Mo dúpẹ́, ẹ̀mọ́ mo dúpẹ́. Bí 270 sí ẹ máa wọ 2 million bí. Ẹ̀yin tí ẹ ràn wọ́n lọ́wọ́ ojú òní tí yẹn ṣe. Ẹ tún máa ràn wọ́n lọ́wọ́. Bàbá tẹ̀rí 2 million báyìí, mo mọ̀ pé yóò padà lé. Bẹ̀kí n tó kú òǹbí nípa orí ọ̀fẹ́ Jésù. Ẹ̀yin tọ́lọ́run ń lò kò ní sún kò ní rẹ́yìn. Àánú Ọlọ́run ní kápò lórí yín. Ẹ̀yin tí Ọlọ́run ó tún lò fún wọn. Kíní ètí kò bẹ́ẹ̀ o. Wọ́n ti wà ní 1.730,000. Bàbá ẹ mọ̀. 1,732,000. Ẹ ṣàánú mi sí ẹ jọ̀ọ́, mo nílò àánú yín àti ìrànlọ́wọ́ yín ni. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín. Ẹ jọ̀wọ́ mo bẹ̀ yín, àánú ni mo nílò, àánú yín ni mo fẹ́, ìrànlọ́wọ́ yín ni mo fẹ́. Ẹ ṣàánú fún mi, ẹ má jẹ́ n kú lórí mo ṣe. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, gbogbo ìdánilọ́ Ọlọ́run mo dúpẹ́, mo dúpẹ́ ibi tẹ́ bá mi dé, mo dúpẹ́ ibi tẹ́ ṣe ń bá mi lọ. Gbogbo ẹ̀yin èyí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, wọn ò ní bẹ̀ yín lẹ́bẹ̀ òṣì, wọn ò ní bẹ̀ yín lẹ́bẹ̀ ìyà. Àánú yín ni mo fẹ́, ẹ ṣàánú fún mi. Kò sí nǹkan tó kéré jù, kò sí nǹkan tó pọ̀ jù. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín, ẹ sin Ọlọ́run látara mi. Ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi, ẹ ṣàánú fún mi. Àánú yín ni mo fẹ́, àánú yín ni mo fẹ́, àánú yín ni mo fẹ́. Ẹ ráàánú sí mi, jẹ́ kí n ráàánú gbà. Inú bẹ̀ yín, ẹ fàánú bẹ̀ mí wò. Ọlọ́run fàánú gba ayé mi wò. Olúwa ṣàánú fún mi, bàbá ṣàánú fún mi. Ní tó ti ṣe yín rí yẹn sọ bàbá. Ẹ jọ̀ọ́, wọ́n pè mí lápèta ní location náà, ti pè mí lápèta tí ẹ̀jẹ̀ fi ń dà ní mú àtẹnu mi. Láti ìgbà náà lára mi ò ti yá, ló ti jẹ́ pé oògùn ni mo kàn ń lò. Ìgbà mi ò wà bó ṣe tẹ́jẹ̀ yẹn dúró tán, ìgbà mi ò máa tún sẹ̀ mí wò tó jẹ́ pé ẹ̀jẹ̀ yẹn á tó ti jáde. Ó lè jẹ́ mo sùn, màá rí pé ẹ̀jẹ̀ yẹn tó ti jáde, ó tún ti stay ní gbogbo aṣọ mi. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Láti ìgbà náà mi ò ti lókun púpọ̀. Àwọn tó bá máa ń wo fíìmù mi, wọ́n á rí pé mi ò kì í ṣe actor jẹ́jẹ́, mo máa ń fi gbogbo ara ṣiṣẹ́ ni. Ìgbà tó wá rí pé mi ò lè ṣiṣẹ́ yẹn bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀, wọn ò pè mí síṣẹ́ mọ́. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mo fẹ́ máa tajà ní kí n rówó láti máa fi tajà. Mo fẹ́ máa ṣe frozen food. Àwọn tó ń tẹja, tó ń ta turkey, tó ń ta minerals, bottle water, pure water, kí ilẹ̀ máa ta oró kẹ́ẹ̀kì. Tán bá máa lọ fún medical check up náà, wọ́n á nílò owó. Ọ̀rọ̀ hospital yìí ṣe ọ̀rọ̀ ọ̀fẹ́. Owó náà ni mo bí wọ́n lọ hospital náà, èèyàn ò ní burúkú owó. náà ni mo ná. Lọ hospital, àwọn kan ní kẹ́lẹ́ fún medical check up. Láti last year. Tán máa lọ náà, wọ́n máa nílò owó. God bless you. Ẹ ṣé ojú òní tì yín o. Ẹ ṣàánú mi. Ẹ ṣé o, ẹ dìde bàbá. Ẹ dìde bẹ́ẹ̀, ẹ dìde. Ẹni kú, kò sí tí ó ṣe yín. Wọ́n máa ṣe kò tán dí mi. Kò sí tí ó ṣe yín bàbá. Kò sí ọdún tó máa tọ́jú mi. Account number wà ń bẹ̀ 01991313544. Ẹ dìde. GT Bank, Gabriel Ademola Muso. A wà ní how many minutes? Ẹ ṣàánú mi. 52. A máa pé 1 hour gẹ́gẹ́. Ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ń ṣe wọ́n láàánú, ẹ ṣé o. Ibi táànù wọn ti ṣe mí gan nìyẹn. Ẹnìkan sọ sí pé he's an hard-working man. That is where I felt so much pity for him because he works so hard. Wọ́n bàbá eléyìí ṣe fíìmù wọn. Àwa kéré àwọn òun bẹ̀ tí. Wọ́n yìí ṣe ẹni tó ń ṣọ̀lẹ. Bàbá ń ṣiṣẹ́. Ó ṣe wá di pé wọ́n ṣẹ̀tún wá ń béèrè owó ọjà. Àwa tọ́lọ́ ń lò fún wọn. Ẹ jẹ́ àdìdì fún wọn. Ẹ ṣàánú mi láti 79 tí mo ti ń ṣiṣẹ́. Àwọn tó bẹ̀rẹ̀ lánàá gan, Ọlọ́run ti bùkún wọn. 1.832 1,832,000. 1,832,000. Tó bá ti pé 2 million, a mọ̀ lọ náà. 1,832,000 naira. Mọ̀ sọ. 1,832,000. Kí ló pé? 1,832,000. 1.832. Ẹ ṣé mo dúpẹ́ o. Bàbá tó dúpẹ́, wọ́n tó fi dọ̀bálẹ̀ lé. Mo dúpẹ́ o, tẹ́ ò fi mí sílẹ̀, tẹ́ ò pọ̀ mí sílẹ̀, tẹ́ ò fi mí dàgúlá, ẹ fi mí gúnlágúdí. Ẹ wò ó gbà alẹ́ bí oṣù, àtọ̀tà máa ń wò, àtọ̀tà máa ń gbọ́ ni, àtọ̀tà nífẹ̀ẹ́ sí mi. Àṣẹ ó ti di 1.850,000. 1,852,000. 1,852,000 naira. 1.852,000. 1.854,000 naira. 1,854,000.
ọmọ mo dúpẹ́, ẹ̀gbọ́n mo dúpẹ́, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Bàbá ti wọ 2M, a máa lọ ṣé. Bàbá o bàbá. Ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Lórí lílọ bíbọ̀ o. Bàbá ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Lórí jíjẹ mímu. Bàbá ẹ ṣé o bàbá. Ẹ ṣé Olúwa. Ẹ ṣé o bàbá. Àwa dúpẹ́ bàbá. Ọlọ́run mo gbé Ọlọ́run ga látara yín ẹ̀yin tẹ́ ń náwó sí mi. Ọlọ́run á bùkún yín. Àmín Jésù. Mo sọ bí ikọ̀ àtìrújú Ọlọ́run. Bẹ́ẹ̀ni bá ń ṣe wòlíì Ọlọ́run. Kò tó ọjọ́ méje òní. Gbogbo ibi tẹ́ ti mówó tẹ́ fún mi. Ọlọ́run kò fi ọ̀pọ̀ rọ́pò sí. Àwa ní this is 1.8. 65. 1,865,000 naira. 1.866. 1,866,000 naira, sir. 1,866,000. Abade 2 million, I'm alone. 1.866 only. 1,866,000. 1 point so gbé dáadáa. So 1.866. 1.866. 1,866,000. 1,866,000. Yes, sir. 1,876,000. 1,876,000. 1,876,000. Owó tí bàbá ò ṣiṣẹ́ fún bàbá ṣe èrò kan ilé ilé ni. Mo rò kan ìgbà tẹ́ ń bọ̀ ṣe làyà mi ń já pé wọ́n Ọlọ́run ò dẹ̀ jẹ́ kí n ráàánú gbà. Ọlọ́run jẹ́ kí n ráàánú. Ìyẹn ìgbà tá ń bọ̀ láti Ìbàdàn. Nígbà tẹ́ ń bọ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀. Àyà mi ń já mi ò lè já. Wá ìtáyà yín ń já. Àyà mi ń já torí èmi kọ́ ni mo ṣiṣẹ́ sáwọn èèyàn yẹn lọ́wọ́. Mọ̀ bóyá wọ́n tẹ̀ fún yín kọ́bọ̀. Bóyá máa fún mi ní èpè nìgan. Báyìí wọ́n ti wá fún yín ní 1,876,000. Ẹ ṣé o. 1,876,000 naira. 1,877,000. 1,877,000. So kí n dẹ̀ tó kú òǹbí 2 million máa wà ń bí báyìí. 2 million máa wà ń bí báyìí kí n tó kú òǹbí ní alẹ́ yìí. 2 million máa wà ń bí báyìí kí n tó kú. Mo gba Ọlọ́run gbọ́ ni o. Kì í ṣe pé mò ń pa aláṣẹ, mo gba Ọlọ́run gbọ́ ni o. Pé Ọlọ́run ó ran àwọn èèyàn lọ́wọ́ láti rí 1,880,000. 1,880,000. Ó kú 120 tó bá ti ṣe 2 million náà láti ọkọ ní kí bàbá máa lọ lé. So ògo ni fọ́lọ́run. Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun, Ọlọ́run ṣeun. A ti kú òlé bàbá o. Àwa ti fẹ́ wà lójú ọ̀nà tá a fi máa lọ Ìbàdàn. Àwa bàbá ibi tí bàbá sìn wá dé, àwa ní ẹja àṣekejì ń bí kẹ́ tó máa lọ. Bàbá ní Àgbàlá Gabriel yín sìn yín o, màá sìn yín desperate. Mo ní ẹ̀ padà wọ́n ní ẹ̀sìn mi. Báyìí wá sìn wá mo ní ẹ̀mí mi ní ká ṣe ẹlẹ́ẹ̀kejì. Ó yẹ ẹja bẹ̀rẹ̀, á dẹ̀ bẹ̀rẹ̀. Ẹ rí i pé kì í ṣe ilé wọn láwa yìí. So 1 million, ó ti kó mẹ́. 1,885,000 báyìí. 1,887,000. 1,887,000. So ó dẹ̀ máa pé 2 million ká tó pòǹbí lọ ní ìrọ̀lẹ́ yìí. Lálẹ́ yìí àti bọ́ sálẹ́ báyìí. Àwa náà ń padà sí Ìbàdàn lálẹ́ yìí. Ọlọ́run ó sọ wa. Ọlọ́run mú Adébàdàn. Àádé láti àlàáfíà. Àwa náà ní gbé ṣáájú. Àwa náà rí ìrànlọ́wọ́ Ọlọ́run. 1,887,000. 1,887,000. Ẹ ṣé mo dúpẹ́ o. Mo kí yín pé ẹ ṣé. Mo kí yín pé mo dúpẹ́. 1,892,000. 1,892,000 naira. Bàbá mo dúpẹ́. 1,892,000. Mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin yín. Mo dúpẹ́ lọ́wọ́ obìnrin yín. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé. Mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà. Mo dúpẹ́ ìtẹ́ wà Nàìjíríà tẹ́ ràn mí lọ́wọ́. Mo dúpẹ́ ìtẹ́ wà ní outside country tẹ́ ràn mí lọ́wọ́ náà. Ọlọ́run á bá mi fọpẹ́ fún yín. Mo dúpẹ́ gan. Ẹ ṣé. Àfọpẹ́ fọ́lọ́run wa. Lọ́kàn àti lóhùn wa. Ẹni ṣòun yanu. Ẹni tààrà yìí. Àfọpẹ́ o. Àfọpẹ́ fọ́lọ́run wa. Lọ́kàn àti lóhùn wa. Ẹni ṣòun yanu. Ẹni tààrà yìí. Mọ́mọ́ ni. Olúwa mo dúpẹ́. Bàbá mo dúpẹ́. 1.9 million. Bàbá ẹ̀ dìde. 1.9 Ẹ million jẹ́ naira. àdúpẹ́ ntọ́lọ́ ń ṣe yìí. 1,900,000 naira. 1,900,000 naira. 1,900,000. 1,908. 1.908. 1,908,000. 1.909. 1,909,000. Ṣé máa kà lọ bẹ́ẹ̀? 1.909. 1,909,000. 1.909. 1,909,000. Ó ń rè o, ṣó wọ̀n dáadáa. Are you sure? Ẹ ṣé.
1.909, 1.909, 1.913, 1,913,000. Olúwa ṣeun. 1,913,000. Glory be to God in heaven. Glory be to God in heaven. Glory be to God in heaven. Glory be to 1.935. 1,935,000. 1.935. 1,935,000 naira. 1,935,000. 1.935,000. Ó yá ibi à ń lò ní security bẹ́ẹ̀ sọ pé Àgbàlá Gabriel ilẹ̀ mọ́ ti ń sùn. Gémi tó kú òǹbí lálẹ́ yìí 2 ó wà báyìí òdo sì wà báyìí àwọn ní 1.938,000. 1,938,000 ó naira. sọ̀rọ̀ sókè arákùnrin. 1,938,000. Ògo ni fún Jésù. Hallelujah. Ọlọ́run mo Ògo ni fún dúpẹ́, Jésù lókè ọ̀run. bàbá mo dúpẹ́, ọmọ mo dúpẹ́, ẹ̀mọ́ mo dúpẹ́, Ọlọ́run mo dúpẹ́, Ògo ni fún Jésù lókè ọ̀run. hallelujah, Ọlọ́run mo Ògo ni dúpẹ́, fún Jésù lókè ọ̀run. hallelujah, ọmọ mo dúpẹ́, Bàbá ẹ dúpẹ́ dáadáa, ẹ dúpẹ́ dáadáa. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹni ẹ wọ́n ṣé, ṣe o. Ọlọ́run ẹ ṣé, mo Ẹni dúpẹ́ wọ́n lọ́wọ́ ṣe yín tí o, wọ́n tiẹ̀ mo kí dá yín pé sọ́rọ̀ ẹ ṣé, yín. tẹ́ ẹ dá sọ́rọ̀ mi, tẹ́ ò wò mí ràn, tẹ́ ò dágun lásọ̀rọ̀ mi, tẹ́ ò máa wò mí ràn, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ abá mi dúpẹ́ fún yín, Àmín. ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, mo dúpẹ́, ẹ ṣé, mo dúpẹ́, Àmín. ó lóun ò béèrè méjì bí kò ṣọpẹ́, Bí ò ṣọpẹ́. Ọlọ́run mo mọ́pẹ́ wá, mo múyìn wá, 1,939. 1,939,000 naira. 1.939,000. Ọlọ́run ẹ ṣé, bàbá ẹ ṣé. Ta ni Ọlọ́run ó lò tá a fi pajú ẹ̀ dé? Ẹ̀mí ẹ ṣé. Ta ni Ọlọ́run ó lò tá a fi pajú ẹ̀ dé? Bàbá mo dúpẹ́, ọmọ mo Ta ni dúpẹ́, Ọlọ́run ó lò tá a fi pajú ẹ̀ dé? Ọlọ́run mo dúpẹ́, Ta ni Ọlọ́run fẹ́ láti pajú ẹ̀ dé? Ọlọ́run mo dúpẹ́. 1,941. Ọlọ́run mo dúpẹ́. 1,941,000. 1,000,000. 1,941,000 naira. 1,000,000. 941,000 naira. Oh, glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Ẹ̀ṣẹ̀ yẹn ṣáà máa dá mi lóhùn. Glory be to God in the highest. Hallelujah. Glory be to God in the highest. Hallelujah. Abẹ́ máa dúpẹ́ pé wọ́n Ọlọ́run ṣe mo dúpẹ́, pé wọ́n Ọlọ́run ṣe ẹ o ṣé mo dúpẹ́ o, látàárọ̀. ẹ ṣé mo dúpẹ́ Wọ́n sì látàárọ̀, rí sọ́rọ̀ yín. tẹ̀dẹ̀ sì ń rí sọ́rọ̀ mi, Àhá. mo dúpẹ́ ẹ̀dẹ̀ sì ń lísìn sí mi, Ẹ mo dúpẹ́ ṣé. ẹ̀dẹ̀ ń gbọ́ tèmi, mo dúpẹ́ torí tẹ̀dẹ̀ ń ṣe tèmi, mo dúpẹ́ lọ́wọ́ Wọ́n ṣe yín, ti yín mo gan o. dúpẹ́, mo Mi dúpẹ́, ìgbàgbọ́ o. ẹ fi ìfẹ́ náà ẹ fi hàn láti àárọ̀ títí di wákàtí ọ̀wọ̀ yìí, ẹ ò lọ ibì kankan, ẹ dúró sí ibi Glory be to God in the highest. ẹ̀dẹ̀ ń wò mí, Hallelujah. ẹ̀dẹ̀ ń lọ́wọ́ sí mi, Ọlọ́run mo dúpẹ́, Àmín. bàbá mo dúpẹ́, ọmọ mo dúpẹ́, kọ́run bá mi Account number ní bùkún yín, Ọlọ́run bá mi 01 bùkún yín. 01991311544 01991311544 ẹnìkan béèrè pé kí làkà nọ́mbà yẹn 01991311544 GT Bank Gabriel Ademola Amusan 01991311544 very simple account number mi ló simple jù láyé ti foundation wa ló simple jù láyé 01991311544 01991311544 01991311544 GT Bank Gabriel Ademola Amusan 1,943,000. 1.943,000. Ó kù ìṣẹ́jú méjì péré àdèmọ́ lọ. 1,943,000 Láàrin 2 naira. minutes yẹn ó máa wọ 2 million. Àdèmọ́ lọ náà bàbá yìí dúpẹ́. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́, Wọ́n ṣe é. mo dúpẹ́ lọ́wọ́ yín, Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó ní. mo dúpẹ́, 1,965 o. mo dúpẹ́, 1,965,000. 1,965,000. 1,965,000. 1,965. 1,965,000. hallelujah. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ̀yin náà ráàánú gbà o, àwọn ọmọ yín ráàánú gbà, Olúwa mo wí tàṣẹ ẹnì kú sọ́nà bí èéfín, Àmín. ẹnì kú fọ̀tàyọ̀, Àmín. Ọlọ́run á túbọ̀ máa gbé yín ga sí, Àmín. Ọlọ́run á elevate yín, Àmín. ẹ ga jù báyìí lọ, Àmín. gbogbo ibi tẹ́ ìrókun oore sí, ó yá kẹ́yìn náà kẹ́ lọ róore ńbẹ̀, Àmín. ibi tẹ́ ìrókun oore sí, ó yá kẹ́ lọ róore ńbẹ̀, Amen. torí ẹ dùn mí nínú lónìí, Ọlọ́run kó dùn yín nínú, Amen. lọ́jọ́ ayé yẹn Ọlọ́run á máa dùn yín nínú, Amen. Ọlọ́run ò ní bà yín nínú jẹ́, Amen. ó máa pọ̀ sí ní, Amen. wọ́n máa pọ̀ sí ní, Amen. àbọ̀ Ọlọ́run á dájú lórí yín, Amen. ibi tábọ̀ Ọlọ́run ò bá dé, ẹsẹ̀ yóò ní débẹ̀, Amen. mo wí tàṣẹ, Ọlọ́run kó pa yín mọ́, kó Amen. dá àwọn ọmọ yín sí, Amen. kó bùkún yín bí ọ̀wàrà òjò, Amen. Ọlọ́run o, àṣírí pẹpẹ kì í tú, àṣírí yóò ní tú o, Ta ló fẹ́ fi 35,000? ẹ̀mí owó tì, Ta ló fẹ́ fi ẹ̀mí owó tì, 35,000 àbí? ẹ̀mí owó tì. This is 1,965 àbí? 1,965. Mo dúpẹ́, bàbá mo dúpẹ́. So ta ló fẹ́ fi 35,000 yókù tó máa fi pé Mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ tó máa fi pé 2 million. mo dúpẹ́ lọ́wọ́ Inú yín. mi dùn fún yín bàbá, inú mi dùn fún yín. Ẹ ṣé o, Inú mi ẹ dùn ṣé, fún yín. ẹ ṣé, mo dúpẹ́. Ẹlòmíà Ẹ ṣé. bẹ́ẹ̀bẹ̀bẹ̀ wọ́n ní fún kọ́bọ̀. Bẹ́ẹ̀ ni,
bẹ́ẹ̀ ni o. ẹlòmíì ó tutọ́ alágún wọn ní wọ̀dù ẹ̀ bẹ́ẹ̀ tí ẹ bẹ̀bẹ̀ wọ́n dẹ̀ fún yín ẹ̀já dúpẹ́. mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí. òkúta 1000. ẹ ṣé mo dúpẹ́ pé 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 a máa pọ̀ sí. òkúta 1000. mo dúpẹ́ tẹ òfin mi sílẹ̀. bẹ́ẹ̀ tí ẹ béèrè wọ́n dẹ̀ fún yín. mo dúpẹ́ pé mo béèrè ẹ̀dẹ̀ fún mi. òkúta 1000. ẹ ò wò mí níran ẹ ò ní kí ló ń wí ẹ ò ní kí ló ń sọ. Ọlọ́run mo dúpẹ́ ẹ ṣé o 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 òkúta 30,000. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé òkúta 30,000. ẹ ṣé mo dúpẹ́ òkúta 30,000. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ àánú Ọlọ́run ló ṣe léyìí o. Ọlọ́run mo dúpẹ́ o. àánú Ọlọ́run ló ṣe léyìí. ọmọ mo dúpẹ́ o. so bàbá ó ti pé ná àwa ní 1.970 táànù ìbá pé báyìí kí lẹ fẹ́ lọ ṣe bàbá. mo fẹ́ lọ máa tajà. 1.975. 1,975,000. mo fẹ́ lọ gba ṣọ́ọ̀bù. bàbá ẹ ṣọ́ọ̀bù náà gba ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni máa pè yín pé kẹ́ wá tí n bá ti ṣíbẹ̀ pé kẹ́ wá kọ́va ẹ̀kẹ́ tó jẹ́ kí gbogbo ayé kí wọ́n rí kí wọ́n lè mọ̀ pé mi ò fowó náà jẹun. ọjà Ọlọ́run fún wa láàyè. àmín o. àánú Ọlọ́run yóò tó fáwa náà. àmín Ọlọ́run. so n tí ẹ fẹ́ ṣe ní kẹ́ ṣe o bàbá. omi máa ṣe omi máa ṣe. n tẹ́ fẹ́ ṣe ní kẹ́ ṣe. bó gbèsè tẹ́ wá jẹ ṣé ẹ bẹ àwọn yẹn náà báwo. máa bẹ̀ wọ́n náà mi. ìyẹn fẹ́ pé ń ṣe 24,000. wọ́n á ní sùúrù fún mi. wọ́n á ní sùúrù fún mi. àwọn tẹ́ jẹ́ ń gbèsè. wọ́n á ní sùúrù fún mi. wọ́n á ní sùúrù fún mi. tí n bá bẹ̀rẹ̀ ọjà tí n bá bẹ̀rẹ̀ sí ní ìta ọjà ní ìsìn. wọ́n ń pè wọ́n. ó kàn ń pè wọ́n lọ bọ̀ wọ́n bọ̀ ní láti bí ọ̀sẹ̀ kan báyìí. ẹni ẹ náà máa wo program yìí náà. bẹ́ẹ̀ ni òsínì náà máa rí. yóò máa wo program yìí báyìí. yóò máa wo pé bẹ́ẹ̀ bàbá ti rówó. bàbá ò tí ì rówó o. ọ̀nà àròkò bẹ́ẹ̀ mo ti rówó. ẹni tí bàbá jẹ́ ń pè é ẹ̀jẹ̀ wọn náà. owó tí mo jẹ 4.5 million. lówó tí mo jẹ 4.5 million. owó tí mo jẹ. wọ́n dẹ̀ wá bàṣẹ́ yẹn jẹ́. ṣé báǹkì ni àbí individual. individual ni. individual ni kì í ṣe báǹkì. kì í ṣe báǹkì o. ẹni yẹn náà òun náà ó ṣe bísínẹ́sì ni. àbí tí wọ́n bẹ́ẹ̀ fi rówó yẹn yá yín. ok ẹ ṣiṣẹ́ ẹ̀ lọ́dọ̀ ẹ̀ níwáyé kẹ́ fún lówó àbẹ́ ìyáwó lọ́dọ̀ ẹ̀. ní ọ̀ràn mi lọ́wọ́ ni àánú ni wọ́n ṣe fún mi wọ́n ṣàánú fún mi ni o ìgbà tí mo gbé fídíò kan jáde tí ẹnìkan pè mí sí fíìmù tí mo ṣe 11 cents tẹ́ni yẹn wá fún mi ní 3,000 ní Christmas ipò ọ̀túnla tí mo wá ń ké tí mo ń ké pé mo ti rò pé owó tí n bá gbà bẹ́ẹ̀ mo fẹ́ lè fọ aṣọ ọdún fún àwọn ọmọ tẹ́ rí inú ilé lẹ́ẹ̀kan yẹn tẹ́ni wá fún mi 3,000 yẹn wá wo fídíò yẹn ló wá sọ pé tí n bá fẹ́ ṣe fíìmù tèmi èló ni máa ná tí n bá fẹ́ ṣe fíìmù tèmi èló ni máa ná ni mo sọ pé màá ná 3 million ẹlòmíì tún wá dìde láti Rome òun tún wá yá mi ní 1.5 million lówó yẹn fi wọ 4.5 gbogbo àwọn tó dẹ̀ wá location yẹn rí wípé oríṣẹ́ yẹn ni mo ná owó yẹn lé tó gbogbo èèyàn sọ pé alẹ́ bí oṣù fíìmù tó ń yá yìí owó tó ná lé fíìmù yóò ṣe kékeré ìgbà tó ń rí bíṣẹ́ yẹn ṣe ń lọ. bàbá ẹ bá ń wo owó yìí náà ẹ dáhùn ẹ dá mi lóhùn. 2 million. ẹ wá sọ̀rọ̀ òkè. 2,420,000. 2,004,000 naira. 2,004,000. ẹ ṣé mo dúpẹ́. bàbá ẹ dìde ẹ dìde. Ọlọ́run ẹ ṣé o ó kí gbogbo ẹ̀mí ẹ ṣé Ọlọ́run àbùkún yín o ẹ lórí wọ́wọ́ tí o ẹ ní wáyọ̀ tí o ọmọ yóò ní sọ̀rọ̀ o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ dán ẹ ní tọrọ lò ebi alẹ́ bí oṣù èmi náà mò ń kí yín ẹ ṣé látàárọ̀ bàbá yìí wọ́n mọ̀ pé ẹ dúpẹ́ yẹn dáadáa ẹ dúpẹ́ yẹn dáadáa. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ bí ẹ wo bí Nàìjíríà yìí ṣe le tó ẹ wo bí bí ṣe le tó ẹ wo bí kálukú ṣe rọ́jú jẹ bó ṣe rọ́jú mu nínú ìtẹ́ ìdínà ẹ̀dẹ̀ tó ṣàánú fún mi mo dúpẹ́ lọ́wọ́ yín pa máa pọ̀ sí ọlọ́wọ́ fọ́. ẹni tó ṣe ẹni jábọ̀ ó yà bẹ́ẹ̀ dìde. a dúpẹ́ lọ́wọ́ Jésù dúpẹ́ lọ́wọ́ Jésù. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ bàbá mo dúpẹ́ ọmọ mo dúpẹ́ ẹ̀gbọ́n mo dúpẹ́ torẹ́ ò kọ̀ mí sílẹ̀ torẹ́ ò fún mi sílẹ̀ ẹ ò wo tẹ̀ ṣe mí ẹ ò wo ti wà mí ẹ̀dẹ̀ tẹ́wọ́ ẹ̀dẹ̀ gbà mí ògo ọlá iyì fún orúkọ yín ní òkè ọ̀run ògo. 2,016,000 naira. ògo ọlá 2,016,000. Hallelujah. 2,016,000 naira. 2,016,000. ẹ ọ gidi jàre bàbá ẹ ṣé bàbá àná òdìdí Ọlọ́run ṣe o 2,016,000. ẹ ṣé o ẹ jẹ́ mi náà kí wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa we want to seize this opportunity to appreciate you for your wonderful love for your wonderful care
for your wonderful support. 1 naira, 100 naira, 200 naira, 500 naira, 1,000, 10,000, 15, 20, 50, 100, 200. You have done a great thing today. Me expected a show, huge donations every time. Ọlọ́run alààyè kò ní fi yín sílẹ̀. Amen. Gbogbo ọ̀nà yín ẹ ó máa rí àánú gbà. Ẹ ó máa tayọ. Ilẹ̀kùn àánú á túbọ̀ ṣe fún yín. Ọlọ́run àánú kò ní fi yín sílẹ̀. Ẹ̀yin náà ó tayọ. Ẹ̀yin náà ó rí ìrànlọ́wọ́. Ojú ò ní tì yín. Isaiah 50:7 torí Olúwa Jèhófà yóò ràn mí lọ́wọ́ nítorí náà èmi kì yóò dààmú. Torí náà mo ṣe gbé ojú mi ró bí òkúta ilé mi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Ní ìrìn àjò yín ojú ò ní tì yín. Ní ìrìn àjò yín ojú kì yóò tì yín. Gbogbo ayé mọ́lẹ̀ àti òkú biribiri ó bu àwọn ènìyàn ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ̀ á sì rí ògo Olúwa lára rẹ̀. Gbogbo bí ẹ bá ń lọ ayé ó mọ̀ rí ògo lára yín. Ògo Olúwa yóò farahàn lára yín. Ẹ ó dẹ̀ rí àánú bá. Bá a bá rẹ́ni tí wọ́n ti gégùn fún ẹ̀jẹ̀ Jésù ká ègún yẹn kúrò. Lọ rí ìrànlọ́wọ́ náà. Bẹ́ẹ̀ ni yóò rí. Èyí tẹ́ ẹ ṣe fún bàbá ilé ni àní kábàámọ̀ ẹ̀. Ìlọ́po Olúwa yóò dá padà fún wa. Ní ìlọ́po Ọlọ́run ó san fún wa. Á dẹ̀ rí àánú bá. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín. Àwọn èèyàn ti ń ṣí àlátàárọ̀ láì nìkan ṣí ẹ̀ kò ti rí shares àwọn ẹni tí wọ́n ti share gan. Èmi wá sọ ìwọ wá tún ti àṣejù bọ̀ share pé bàbá Lébi Oṣù rí ìrànlọ́wọ́ mo dẹ̀ tún fẹ́ kán rí jù bẹ́ẹ̀ lọ. Nígbà màá bá máa sọ ní ìrọ̀lẹ́ ọ̀la mo fẹ́ pe n tó lágbára ń pa wọn. Lálẹ́ yìí bàbá ti rí 2 million. Ẹni fún 1 million gan pẹ̀lú ìbùkún Ọlọ́run kò ní tó sì mọ́. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni tí ayé bá ti ṣépè fún bọ́ fún 20 million yóò padà ráre. Bàbá ẹ̀ ní padà ráre. Ẹ má kúnlẹ̀ ìránṣẹ́ Ọlọ́run ni ẹ̀ ní ráre. Ìrànlọ́wọ́ Ọlọ́run kò ní tán lọ́rọ̀ yìí. Ohun tẹ́ fẹ́ rí ohun tẹ́ rí gbà yìí yóò mọ yín lọ́wọ́. Ẹ fi ṣe ètò gidi. Ẹ ní tọrọ mọ́. Ilé àjẹ́ ìgbà ìkẹyìn tẹ́ dúró ẹ fẹ́ pé ẹjọ́ ràn mí lọ́wọ́. Àwọn èèyàn mọ̀ rí inú wọn mọ̀ rí ẹ̀ ní dẹni àná tí màá bá wọ́dọ̀ yín ẹ̀yin góòtù mọ̀ fún ìyàwó in the name of Jesus. So ẹ ṣe o ẹ wá bá ń ṣe ẹ kí mo ní ẹ ṣe kí mo ní ẹ ṣe mọ́mì ẹ ṣe ẹ mo mọ̀ pé wọ́n sọ fún yín kẹ́ ẹ tó ṣe èmi kàn wá sọ ni ó kàn wù mí kí n sọ ẹ pè lógúnlógún lórí rédíò tóbi kéré dà ẹ mọ̀ gan ẹ pè lógúnlógún ẹ pè lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ pé ní kíní kan ẹ máa ṣe látàgbà ẹ máa ṣe látàgbà kí ló jẹ látàgbà náà ẹ máa pé látàgbà ẹ bàbá ẹ dúpẹ́ kàmá ẹ dúpẹ́ ohun tí wọ́n tàdé fi dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín èmi Mùjáhídù àwọ̀ Lébi Oṣù ni o àwọ̀ afágìrì àwọ̀ adágìrì èmi adágìrìgìrì rébi ìjà o màsáàgùn màjáàgùn màdóògùn wo irọ́ ni mi ò dóògùn wo mo kàn tún fẹ́ kẹ́ ẹ mọ̀ pé Lébi Oṣù yìnyín náà ò ní mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé lágbára Ọlọ́run ẹni wówó tì ẹni wáyàn tì ọkàn yín abalẹ̀ gbogbo wa la máa délé láyọ̀ gbogbo wa la máa dé a máa tún padà a máa dúpẹ́ nígbà tí n bá ṣe ṣọ́ọ̀bù yẹn tán gbogbo náà lè tún máa rí gbogbo náà ni máa nípa Àgbàlá Gabriel kan wá kọ́va ẹ̀ kan jẹ́ kí gbogbo tún ṣe ní láì kan rí ìwọ̀n tí mo lọ ṣòwò náà ṣe torí èmi náà ò fẹ́ kí n máa wá gbogbo ìgbà kí n máa wá tọrọ mọ́ kọ́lọ́n kó gbà fún mi kó ra wákàtí kó gbà bẹ́ẹ̀ fún mi adáfẹ́yìn adáfẹ́ ẹ ṣé.